ìyá ojúmọ́ ayọ̀ fún gbẹ̀yìn tèmi pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Mo kí gbóyin pé bí tẹ́tí kó tẹ́ fi ń wo gbogbo shows pátápátá àgbà náà ní wọbẹ̀ àbòdì báyìí ohun tó lókun àbòdì ní tọ́lọ́sà ní wọ́wọ́ tiẹ̀ ní táwọ́ náà inú yà máa dùn ní gbogbo ìgbà ní ojú yóò ní fọ́ bẹ́ẹ̀ etí yóò ní di. Now mo fẹ́ sọ̀rọ̀ lórí show kan tó ti ń trend, ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti send ẹ̀ sí mi láti ẹnu ẹ̀gbọ́n kan, orúkọ wọn jẹ́ òtítọ́ ọ̀rọ̀. Bóyá òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ, bóyá irọ́ ni wọ́n ń pa fún wa. Nígbà tẹ́ bá wo fídíò wọn ìtàn màá wá sọ̀rọ̀ ní orí ẹ̀ fúnra iwájú, bóyá òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ, bóyá irọ́ ni wọ́n ń pa. Mo ti máa ń rí ẹ̀gbọ́n yìí tipẹ́tipẹ́ tó ti máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ láti lè fi hit àwọn olórin kan, bọ̀ mo máa rò pé ẹ̀gbọ́n yẹn kò fẹ́ pa, wọ́n fẹ́ stop depression ní ibi tó wà ní, ó dà pé bóyá France tàbí London wà, ibi kan ṣáà wà ní méjèèjì, wọ́n tó bá ti lè set camera báyìí wọ́n á fẹ́ fi pàrọ̀ ní rẹ́, òun ò kì í jẹ́ kí èmi sábà máa ta sí wọn pé nǹkan tẹ́ sọ yẹn ò dáa, bọ̀ ó ti wá fẹ́ máa wà rampant jù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹgbọ́n nǹkan tẹ́gbọ́n yẹn sọ ná. àgbà olórin ni wọ́n jẹ́, bóyá wàá tiẹ̀ máa sọ pé èwo ní Alára Àbẹ̀ní tó ń pariwo, èwo ní báwo tí wọ́n ṣe jẹ́ kí wọ́n kọjú wákà lọ ni. ìyá wa Alára Àbẹ̀ní àgbà olórin ni wọ́n, ìyá ni wọ́n jẹ́ sí gbogbo nǹkan rí pátá, kò ń ṣe fún oní wákà nìkan o, fún gbogbo oní fújì pátá, fún gbogbo oní jùjú pátá, àti gbogbo ẹni tó bá mú microphone dání tó ń kọrin ní o. Bóyá kò tiẹ̀ yégbọ́ ẹ̀yin Indomie generation yìí, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi. Alára Àbẹ̀ní ò kì í ṣe ẹgbẹ́ K1 níbi olórin o, bóyá kò yé eyín, ẹ fi ara balẹ̀. Ẹ̀yin náà kúkú mọ̀ pé èmi ò kúkú ń bọ̀ta lásán, àbí èmi yàtọ̀ sí ọgbà àwọn cut and paste blogger. Presentation ti tèmi pẹ̀lú research gidi ni. Alára Àbẹ̀ní wọ́n ti pẹ́ o, àgbà ni wọ́n jẹ́ nínú olórin. Bóyá ẹ ti ẹ̀ mọ̀ pé Alára Àbẹ̀ní ti ń kọrin sìn as far back as 1974 ní Alára Àbẹ̀ní ti ń kọrin o. First album tí ìyá wa Alára Àbẹ̀ní kọ́kọ́ máa ṣe, wọ́n ṣe ní 1976 nígbà tí wọ́n wà at the age of 12 years, wọ́n lọ sí bíi 13 years. Wọ́n dedicate album yìí lórí General Muritala Muhammed, former head of state wa nílùú Nàìjíríà, Muritala Ramat Muhammed, fáwọn tó bá mọ ẹni tí mò ń sọ yìí, àbí níbi album náà wọ́n júbà fún gbogbo onífújì kankan àyàfi Dr. Sikiru Ayinde Barrister o, kẹ́ lè mọ̀ pé ìyá yìí ti pẹ́. Gbogbo ìgbà tẹ́mi máa ń sọ yìí tó máa General Collegial náà mà tí ìṣe album ńgbà náà, kàtí ẹ̀ tí wọ́n sọ pé K1 General Collegial gan fúnra wọn 1977 ni bàbá kọ́kọ́ ṣe album wọn o, àbí K1 gan pàápàá fúnra wọn 1980 ní K1 kọ́kọ́ ṣe first album. Ẹ gbàgbé ọjọ́ orí o, èmi ń sọ ọjọ́ orí nínú orin, èmi ń sọ bí wọ́n ṣe jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ tí wọ́n ṣe. Ìyá wa Alára Àbẹ̀ní ò àkéré nínú orin o. 1976 ni wọ́n kọ́kọ́ ṣe first album, General Collegial ṣe tí wọ́n 1977, K1 gan 1980 ní K1 kọ́kọ́ wọ studio. Ẹ̀yin náà ẹjọ́ ọ̀dí ẹ̀ náà, àbí ẹjọ́ ọ̀dí ẹ̀. Ìyá wa Alára. Ìyá ẹ káàbọ̀ padà. Àkọ́kọ́ mo rí pé ẹ̀gbọ́n yìí wọ́n fẹ́ hit K1 gangan, náà fẹ́ try láti hit. So why trying to hit K1 the ultimate? Wọ́n wá tún hit Kollington Ayinla náà. Ká ní kì í ṣe pé wọ́n fumble ni, fumble yìí ti pọ̀ jù ẹ̀gbọ́n. Ká ní kì í ṣe pé fumble ni mi ò ní ta sí yín, but fumble yìí ti pọ̀, àwọn kinní kan Gen Z àwọn kinní kan. Yín gan fún ẹ yàtọ̀, memory yín ó yàtọ̀ sí àwọn ti Gen Z tẹ́ ń bú yẹn. Àkọ́kọ́ ẹni Alára Àbẹ̀ní ìbíwùnmí màmá mi kẹ́ pẹ́ fún wa. Ẹni 1976 ni wọ́n release record wọn, which is Muritala, bẹ́ẹ̀ ni kò sí rọ́nù yẹn, confam nìyẹn. Ẹni wọ́n bẹ̀rẹ̀ wọn láti 1974 accepted. Wasiu Ayinde tẹ́ try láti hit yẹn, Wasiu ti form band ẹ̀ ní 1972 ni Wasiu ti form band. Ẹ wá ní Wasiu Ayinde release record wọn ní 1980, irọ́ ni. 1979 ni K1 the ultimate olórí ọmọọba níjẹ̀bú ni wọ́n release first album tí wọ́n put title ní Ibà 1979. Tẹ́ bá wá jákẹ́ẹ̀tì iṣẹ́ yẹn, kásẹ̀tì yẹn nígbà yẹn, àbí àwọn
kíní aláwo yẹn ni wọ́n ń lò gbà yẹn ẹ máa rí lára ẹ̀ Alhaji Wasiu Ayinde Barrister ló wà lára ẹ̀ 1979 ọ̀pọ̀lọpọ̀ àwọn elétí kan wọ́n bí lè pe 1984 gan ni Wasiu Ayinde ṣe rẹ́kọ̀dù 1984 kan ni Wasiu ṣe rẹ́kọ̀dù ṣùgbọ́n 1984 Talaso 84 yẹn ló gbé wọn sí limelight. Wasiu ti ń kọrin as far back as 1972 professionally as a Fuji musician ṣùgbọ́n àárín àwọn ìkókò ajégunjẹran ni Wasiu Ayinde wà nísàlẹ̀ Èkó ń bẹ̀ àárín àwọn ìkókò ajégunjẹran ni Wasiu Ayinde wà not until tí Wasiu Ayinde ṣe kúrò nísàlẹ̀ Èkó wá sí àwọn Mushin Sùúrùlérè Èbúté Mẹ́ta Ìkẹjà náà ṣe ń gbọ́ Wasiu dáadáa wọn ò jẹ́ kí Wasiu gbérí gbogbo gbà yẹn ṣùgbọ́n Ọlọ́run ló ní kí wọ́n rí rẹ́kọ̀dù yẹn ṣe 1979 ṣùgbọ́n àwọn èèyàn wọn ò gbọ́ kò popular kò reign bí Talaso 84 yẹn so Talaso 84 ló shoot Wasiu Ayinde sí limelight so ẹ̀kọ́ ìtara yín bẹ́yẹn 1979 ni Wasiu ṣe release first record wọn Ìbà so tẹ́ bá sọ pé Salawa Abeni ńkọ́ wọ́n senior Wasiu Ayinde nínú ká ṣe record mo gbà 100%. Salawa Abeni wọ́n senior Wasiu nínú ká ṣe record. Ẹ̀kejì ẹ wá ní bàbá wa Kollington Àyìnlá ẹni 1977 náà release record ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ wà nínú ayé ìṣá 1977 ni Kollington Àyìnlá release record mọ̀ nǹkan tẹ́ ń sọ o. Kollington Àyìnlá wọ́n kọ́kọ́ release demo wọ́n ṣe demo ní 1972 demo yẹn olórin tọ́wọ́ kọ́kọ́ fẹ́ release kọ́ wá kọ́ ṣe demo ní 1972 demo yẹn ò ju 3 to 4 minutes lọ demo ní 1972 wọ́n wá release ọmọ ìyá onípákó ní 1974 ní Kollington Àyìnlá non release record wọn first record Kollington Àyìnlá gangan yàtọ̀ sí demo it was 1974 ọmọ ìyá onípákó níbo lẹ́yìn wà ẹ̀yin náà kà ẹgbọ́n nù tọ́ ni àjọ ń ka ìtọ́ ni bọ̀ ẹ máa ṣe research yín ẹ máa ṣe wíwà 100% nǹkan tó máa gbé sójú aráyé tó máa sọ pé irọ́ lẹ̀ ń pa ẹ tún wá bà orúkọ ara yín jẹ́ ẹni ó ti tọ́ ọ̀rọ̀ Wasiu Ayinde lẹ́fẹ̀ẹ́ eat tó yẹn sọ pé ìyá ẹ̀ Salawa ọ̀gá ni ó jẹ́ fún Wasiu Ayinde àgbà bọ̀ Alhaji Salawa Abeni gbogbo fún àwọn wọn lè sọ pé àwọn jọ̀gà sí Wasiu Ayinde wọ́n jọ ọmọ lẹ́wù tọ́jọ́ tó ni ṣùgbọ́n nínú ká ṣe rẹ́kọ̀dù mo gbé fún Alhaji Salawa Abeni Ìbíwùnmí ọ̀gá ni wọ́n jẹ́ wọ́n sì ní Wasiu Ayinde nínú ká ṣe rẹ́kọ̀dù bó ṣe jẹ́ nìyẹn màá tún máa retí àròyìn ẹ̀mí torí fọ́nbù yín pọ̀ ẹ kúrò lórí ẹ̀gbọ́n.